Gbọ́ eléyìí, ó lè wúlò fún tàbí kó wúlò fún ẹni tó bá súnmọ́ ẹ. Iṣẹ́ tí mo fẹ́ fún yín lónìí, ìlẹ̀kẹ̀ àdódùn ni. Ìlẹ̀kẹ̀ àdódùn ni. Àmọ́ ó ní kìlọ̀. Torí iṣẹ́ yìí góò lásán ló gbọ́, kò gbọ́ kọ́ mọ̀. Kó má dàbí pé mi ní interest nínú ẹ̀, mo kàn fẹ́ ṣe gbá ni mi ì fẹ́ ṣe o. Ẹni tí màá ti ń ṣe ọkọ lé ẹ mọ́ lò fún o. Ẹni tó bá ti mọ̀ pé o ò lè fẹ́ mọ́ lò fún o. Táwọn àwọn obìnrin gbà mí a máa ń bàjẹ́, a kàn máa ń fẹ́ ṣe chop and clean mouth at times. Kì í ṣọkùnrin nìkan ló ń ṣe chop and clean mouth, obìnrin náà máa ń fẹ́ ṣe chop and clean mouth o. Me I'm talking from experience. Tó bá ti mọ̀ pé o ò lẹ́ni yìí fẹ́ mọ́ lò fún. Ẹni tó bá dẹ̀ ti mọ̀ pé kì í ṣọkọ lé ẹ má lò fún rárá. Ìlẹ̀kẹ̀ àdódùn ni. Báyìí ni iṣẹ́ yẹn ṣe lọ. Ẹni ìlẹ̀kẹ̀ tó bá wù yín àbí ká ní waist chain tó bá wù yín, ẹ máa gẹ̀ẹ́tì ẹ̀. Ẹ máa gẹ̀ẹ́tì àgbọn tó bá tóbi ẹyọ kan. Ẹ máa gẹ̀ẹ́tì àtàrẹ ẹyọ kan. Ẹ máa gẹ̀ẹ́tì orí ọká tó láṣẹ lẹ́nu ẹyọ kan. Ewé ọ̀mísìmísì pẹlẹbẹ tó bá pọ̀ díẹ̀ àti gogoro tó bá pọ̀ díẹ̀. Gogoro yẹn leléyìí mi pẹlẹbẹ. Tẹ́ bá jẹ́, ó máa ń dùn lẹ́nu somehow. Ó máa ń dùn lẹ́nu somehow. Tẹ́ bá jẹ́, ó máa ń dùn lẹ́nu. Pẹlẹbẹ náà máa ń dùn lẹ́nu. Gogoro leléyìí. Mi rí pẹlẹbẹ ní round mi gogoro ni. Báyìí lẹ ṣe máa ṣiṣẹ́ yẹn. Ṣé ẹ rí ewé yìí gogoro ẹ̀ lélẹ̀ pẹlẹbẹ àti pẹlẹbẹ. Ẹ máa gẹ̀ẹ́tẹ̀ tó máa pọ̀. Ẹ máa dá sí méjì. Gogoro ẹ máa dá sí méjì. Pẹlẹbẹ ẹ máa dá sí méjì. Ẹ máa wá orí ọká tó bá láṣẹ lẹ́nu àti àtàrẹ. Ẹ máa kó yẹn sínú kòkò. Ṣé ẹ rí àwọn ewé méjèèjì tẹ́ dá sí méjì yìí? Ẹ máa kó part kọ̀ọ̀kan. Ẹ máa kó sínú kòkò mọ́ orí ọká àti àtàrẹ tó wà nínú ìkòkò yẹn. Ẹ máa kó papọ̀ mọ́, ẹ máa jó. Ṣé ẹ wá láwọn páàtì méjì tó kù which is pẹlẹbẹ àti gogoro ẹ pé mo ní kẹ́ dá sí méjì méjì ni. Omi àgbọn tẹ́ gẹ̀ẹ́tì yẹn máa fọ́ àgbọn yẹn. Ẹ máa gé lórí ni o. Ẹ má fọ́ rádaràda. Ẹ gé àgbọn yẹn lórí. Kẹ́ wá da omi inú ẹ̀. Bóyá kí táwọn èèyàn fi máa ń gégi yẹn, ẹ lè gẹ̀ẹ́tì ẹ̀ kẹ́ fi gé. Ẹ máa wá kó eléyìí pẹ̀lú omi àgbọn yẹn. Ẹ máa gbó. Ẹ máa gbó méjèèjì ewé pẹlẹbẹ àti gogoro yìí. Ẹ máa gbó pẹ̀lú omi àgbọn. Iṣẹ́ tẹ́ fi máa fi omi gbó omi àgbọn lẹ máa fi gbó o. Ẹ máa wá gbé sẹ́gbẹ̀ẹ́ kan. So tí èyí tẹ́ bá kó sórí iná tó bá ti jó tó ti dúdú tẹ́ ti rí pé ó ti kúnná. Ẹ máa wá kó ẹbu yẹn sísàlẹ̀. Ẹ máa kó lẹ̀kẹ̀ any bead of your choice tó bá wù yín. Ẹ máa kó sínú ẹ̀. Ẹbu tó bá kù náà ẹ kó sínú ẹ̀. Ẹ dá ẹbu yẹn sí méjì. Ẹ kọ́kọ́ kó kan sísàlẹ̀, ẹ ju lẹ̀kẹ̀ yẹn sí. Ẹ tún wá da ẹbu tó kù sí. So that ìlẹ̀kẹ̀ yẹn máa wà ní àárín àbí chain yẹn máa wà láàárín. Omi àgbọn yẹn tí ẹ fi ewé ọ̀mísìmísì àti pẹlẹbẹ àti gogoro tẹ́ fi gbó yẹn, ẹ máa wá dà sínú ẹ̀. Ẹ máa wá dé lórí. Ẹ máa fi òwú dúdú àti òwú funfun ẹ fi wé àgbọn yẹn. Ẹ fi wé àgbọn yẹn lórí. Kẹ́ wá gbé pamọ́ fún ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ keje kẹ́ wá yọ. Ẹ fi sídìí yín. Ẹni yẹn ọkùnrin yẹn ẹ fi bára yín sùn. Ká lọ́kọlé yín náà ni ẹ fi bá sùn. Mi fẹ́ gbọ́ mi ṣe mọ́ o. No return ni o. Gbogbo nǹkan tọkùnrin yẹn bá ní láyé ẹ̀ ló máa fi jìn. Kò sí pé ọkọ mi ò nífẹ̀ẹ́ mi, kò sí pé obìnrin mi kò sí. Mi tí bàbá obìnrin yẹn ti fẹ́ dáa tó wàhálà ọkọ ẹ̀ ò léwu. Ẹni tó bá kọ́kọ́ ẹ lọ dánṣẹ́ yìí wò. Ẹ lọ dán wò. Ó dá mi lójú kì í ṣe báyìí. Ó dá mi lójú ni. Ìwọ tó yẹ pé bóyá ọkọ ẹ̀ ò nífẹ̀ẹ́ mọ́ ni o, kò ṣojúṣe ẹ̀ mọ́ ni o, ó lówó ọ̀tọ̀ níbi tó lọ ná sí gẹ́ẹ̀tì lẹ̀kẹ̀ yìí ṣe.
tí ò bá jẹ́ bí mo ṣe sọ wá sunday comment section mi kó tó bá wù ẹ́ ní kó sọ síbẹ̀ wàláì ó confam. Ó gbéra ju pé ó tètè gbéra ju pé ká lọ́ọ̀kì ọkùnrin lọ. Pé lọ́ọ̀kìn ó máa ń take time kó tó sink yẹn tẹ́ bá rí mọ́lẹ̀ ó máa ń take time kó tó sink bó eléyìí wéré ń jẹjẹ ni ọ̀mísìmísì náà náà pè ní wéré ń jẹjẹ. Wéré ń jẹjẹ ní iṣẹ́ tiẹ̀ fast. Ẹ tó wá ti mọ̀ pé ò ní interest nínú ẹ̀ má wulẹ̀ ló fún rárá torí yóò fẹ́ kulẹ̀ ẹ lórí. Yóò fẹ́ kulẹ̀ ẹ lórí. Má lò fún married man tó mọ̀ pé ò ní fẹ́ torí goal lásán ni kò sí error kò sí nǹkan tó lè bàjẹ́. Ilẹ̀kẹ̀ yẹn dẹ̀ ní tó bá ti ń ṣe nǹkan oṣù ẹ mọ yọ kúrò ńdì. Pé àwọn nǹkan kan wà tẹ́ pé nǹkan oṣù ò gbúdọ̀ máa bá lára tó bá ti parí nǹkan oṣù ẹ tún gbé lura padà wọn bí ọkùnrin yẹn dà ẹ lọ dán wò kì í ṣe iṣẹ́ tèmi gangan ní lára ni. Go and try it. Ire o.